ẹ kálẹ́ àti wá káàbọ̀ sí ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ìwà ìṣirò ibi tí a ti mọ̀ ṣàlàyé fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth ní ọ̀sẹ̀ tí ó kọjá tẹ́ bá gbàgbé a bẹ̀rẹ̀ ìpele kejì ìwé yìí o níbi tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbé ṣàlàyé complex number tá bá gbàgbé pé ìpele alákọ̀ọ́kọ́ ó dá lérí àwọn ẹ̀kọ́ ìpìlẹ̀ eléyìí tó ń ṣe mẹ́tàlá ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni ó bẹ̀rẹ̀ láti bí complex number a dẹ̀ ṣàlàyé fún wa pé tá bá ní complex number wọn kò túmọ̀ sí pé n tó lé ní tó ti wà á ṣàlàyé pé complex yẹn ó túmọ̀ sí alágbèéká ṣẹ̀ǹpá lè tú báyà bí complex ibi tí wọ́n ti ń tajà báyà bí tí wọ́n kọ́ papọ̀ sí complex a sọ fún wa pé wọ́n pè ní complex number tóró kó real number sínú àti imaginary number a ṣàlàyé fún wa bí n tí a pè ní imaginary number ọ̀hún bó ṣe yọ láti tá a bá ń wá square root negative number mo ti mọ̀ pé square root of 4 mi 2 ni o torí ìtumọ̀ square root ni pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ fún mi ní 4 mo mọ̀ pé 2 tàbí -2 ni mo bí àgbàlá èèyàn yé so àwọn zero wọ́n ṣe iṣẹ́ lórí -1 mo sì ti mọ̀ ipe tá a bá ní square root náà ni pé kí ni mo multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ fún mi ní tí bẹ́nu radical yẹn tí ń ṣe -1 ẹ pé tẹ́ bá ronú sí dáadáa kò sí o ṣùgbọ́n ó wà àwa aláàmọ́ la fi ń pè ní kíni o la fi ń pè ní I òbó tí a bá wọn sánmọ́ ò lópin ṣùgbọ́n tó bá bè lọ́dọ̀ wa pẹ̀lú wíwò táwa ń wò á wò pé tá a bá tún ti dé ìlú kan bóyá bẹ́ẹ̀ ń sánmọ́ pin sí bẹ̀tì rárá tó ti yẹ bá wọn so la fi ń pè ní I àdẹ̀sọ fún wa pé tá a bá square both side mi bàjẹ́ ìpínlẹ̀ ọmọ jẹ́ -1 is equal to I square eléyìí ni ìpìlẹ̀ complex number àṣàlàyé bá ṣe lè ṣe kíni o bá ṣe lè mọ̀ wá àwọn power I náà àtúnṣàlàyé bá ṣe lè mọ̀ ro complex number tí bá ṣe lè mọ̀ yọ àwọn complex number kúrò nínú ara wọn òun náà ni pé tá a bá fẹ́ ro complex number méjì papọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ká gbé complex number mi alákọ̀ọ́kọ́ yìí ó jẹ́ s plus iy tàbí ká gbé s1 plus iy1 tí complex number ẹlẹ́kejì jẹ́ x2 plus iy2 ìròpọ̀ àwọn méjèèjì òun náà ni pé kí ni o ìmọ̀ ro real àti real part papọ̀ imaginary part àti imaginary part papọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹ̀rí pàpẹrẹ tí mo mú wá náà ni pé kí ni o kálájá nínú ilé àti ewúrẹ́ nínú yàrá kan kátún alájá àti ewúrẹ́ nínú yàrá mìíràn wọ́n á ní ká ká àwọn ẹranko tó wà ń bẹ̀ papọ̀ ẹ̀rí pé tá a bá fẹ́ ká àwọn àmọ́ kájá àtajá ewúrẹ́ àti ewúrẹ́ tó rà ní ajáwúrẹ́ àbí sẹ́mi sọ pé ajáwúrẹ́ ni rárá o so ajá sí pé z1 plus z2 yóò mọ jẹ́ kí ni o s1 plus x2 real plus real ó ti yé wa then plus imaginary àti imaginary yóò jẹ́ y1 plus y2 a multiply bákan náà a dẹ̀ sọ fún wa pé complex number ta níyò tá a mọ̀ ipe àkójọ real àti imaginary ni tá a bá multiply wọn pẹ̀lú complex number mìíràn tá a pè ní conjugate ó lè mọ gba sọ complex number wọn kó lára rẹ̀ yàgbé a lè sọ complex number a lè sọ di real number so kí ni number tá a lè ṣe òun náà là ń pè ní conjugate náà ń gbé kápẹ́ bá ní complex number mi tó jẹ́ s plus iy a ní conjugate rẹ̀ tá a máa ń kọ pẹ̀lú z bá òun náà ní kí ni o s minus iy mo bó ti ń bá so ajá sí pé tí bá multiply àwọn méjèèjì papọ̀ z bá òun náà ní pé mo multiply complex number kan àti conjugate rẹ̀ papọ̀ s plus iy s minus iy ẹ rí pé kí lélẹ́yìí tíjọ ó ti jọ difference of 2 square ẹ wọ́n gbàgbé òfin náà pé tí n bá ní binomial expression gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò ní ojú àpàtì mi yìí tálákọ̀ọ́kọ́ gba square tẹ́lẹ̀ kejì gba square tó jẹ́ pé n tó dá àwọn méjèèjì láàrin minus ní aníkámọ́dọ̀ aláàmú yóò mọ̀ fún wa ní kíni o alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì ajá sí pé kí wọ́n tó sọ pé alákọ̀ọ́kọ́ ro ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì ajá sí pé ibi táwọn náà wà nínú ni pé kí ni o kí n square alákọ̀ọ́kọ́ minus kí n dẹ̀ ṣe kí ni o in square ẹlẹ́ẹ̀kejì náà mo dẹ̀ ti mọ̀ pé lè jẹ́ x square minus I squared òun jẹ́ -1 eléyìí máa jẹ́ kí ni o y squared
mo bá gbára èèyàn yìí báwọn ṣe ilé ọmọ ajẹ́ kí ni o x square plus y square òfin eléyìí náà ni pé tó bá yí pé z mi so ti yé báwọn tó sí z mi tó bá jẹ́ x plus iy tí z bá mi tó wá jẹ́ kí ni o x minus iy yẹn ti ń jẹ́ conjugate nínú àwọn ìwé mìíràn wọ́n lè kọ gẹ́gẹ́ bí kí ni o absolute value báyìí so ti yé báwọn no ẹ má bínú modulus yẹn nìyẹn tá a bá débẹ̀ so x minus iy so ti yé báwọn so z bar tẹ́ bá multiply rẹ̀ pẹ̀lú conjugate rẹ̀ yóò máa fún wa ní kí ni o x squared plus y squared so gbà tá a bá débẹ̀ tí ń ṣe déédéé pẹ̀lú kí ni o pẹ̀lú conjugate pẹ̀lú modulus so tá a bá dé polar form ẹ mọ̀ gbàlàyé rẹ̀ yékéyéké tó tá a bá fẹ́ wá modulus wa ó ń dọ́gba pẹ̀lú kí ni o pẹ̀lú nǹkan báyìí square root of x squared plus y squared so tí bá tàbí ká pé r is equal to square root of x squared plus y squared so tá a bá dé polar form àmọ́ ṣàlàyé yéké lórí rẹ̀ ìjẹ́ tẹ́lẹ̀ báyìí wàá mọ̀ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tí ó lọ ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé division rí ipa tí mọ̀ bá a ṣe lè mọ̀ add o a mọ̀ bá a ṣe lè mọ̀ subtract bá a ṣe lè mọ̀ multiply náà ti yé wa sí bó wà ní táwa lè mọ̀ bó la ṣe mọ̀ divide division yìí pín sí méjì o mo lè mọ̀ divide the complex number pẹ̀lú real number mo dẹ̀ sì lè mọ̀ divide the complex number kan pẹ̀lú complex number mìíràn láti ṣe irú ẹ̀ kò yé rárá o ẹ rí i pé tọ́jọ́ mọ́ sọ náà ni pé kí ni o a lè divide the complex number pẹ̀lú real number lọ́nà tó gbà rọrùn gẹ́gẹ́ bí àpèjúwe mo ní 5 minus 4i divided by 3 ẹ rí i pé òfin kan wà tí mo ti máa ń sọ òun náà ni pé kí ni o tó bá jẹ́ pé degree tó tàbí kí n sọ pé táàmù tó wà nísàlẹ̀ ó kéré sí tòkè gẹ́gẹ́ bí àpèjúwe tẹ́ bá ń wo expression tó wà ní numerator mi yìí tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ẹ́ di pé binomial expression ni o èyí tó wà nísàlẹ̀ ń ṣe kí ni o monomial expression ní tí ọkọ máa wá sọ́kàn yín náà ni pé kí ni o ẹja kọ́kọ́ mọ pín fún ọlẹ́ ọkọ̀ọ̀kan so ti tàbá rántí nígbà tá a ṣe integration sẹ́yìn pé nínú àwọn tí mo sọ pé tí wọ́n bá fún yín ní integral tó yẹ pé táàmù tó wà lókè pọ̀ ju táàmù tìsàlẹ̀ lọ ẹ kọ́kọ́ fi tìsàlẹ̀ pín fún àwọn tòkè ẹlẹ́ ọkọ̀ọ̀kan so náà ni pé mo lè sọ pé lè jẹ́ kí ni o 5 divided by 3 minus 4 divided by 3 i òun ni ẹja kẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ hàn kì í ṣe gbogbo ìgbà tí wọ́n bá ní ká wá fraction láàmú àbùkátà láti mọ wá ACM rárá so tí bẹ́ẹ̀ nísìnyí wọ́n ní kí n sọ pé 5/9 plus 1/9 ṣe é pé táàmù náà ní pé ìbùkátà láti wá ACM mọ́ bíbá ẹ̀ torí denominator wọn papọ̀ yóò máa jẹ́ 5 plus 1/9 tí ń jẹ́ 6/9 ṣùgbọ́n bíbá yìí kọ́ ni mò ń lọ bó o ní tí wọ́n bá fún mi ní kíni o tí wọ́n bá fún mi ní whole number tí wọ́n á ní kẹ́ ń yọ fraction kó onú rẹ̀ bẹ́ẹ̀ nísìnyí 27 divided by 28 tí n bá ṣe fẹ́ dára mi láàmú láti ṣẹ̀ mọ́ wá ACM ọmọ òun náà ni pé màá máa sọ wọ́n àyè the fraction tó ń mọ ní denominator 28 torí mo ti mọ̀ pé tí denominator wọn bá papọ̀ mo lè ṣe láì jẹ́ pé mo dára mi láàmú ajásí pé lè jẹ́ 28 divided by 28 àmọ́ tí mo pé 28 divided by 28 1 náà ni o so yóò máa jẹ́ kí ni 28 minus 27 1/28 so náà ni pé tá a bá fẹ́ dára láàmú òun náà ni ẹ wá kọ pé tí wọ́n bá ní kẹsí irú nǹkan báyìí ẹ mọ́ dára yín la yóò kàn jẹ́ 28 times 1 28 minus 27/28 òun yóò fún yín ní 1/28 kódà tí ẹ bá ṣe wọn ká pé 3 lọ́wọ́ à ń bẹ̀ nísìnyí mo fún yín ní 3 minus 4/5 tàbí 3 plus 4/5 ẹ̀ ń bùkátà láti dára bí láàmú fa ilé ọmọ jẹ́ 5 times 3 15 plus 4/5 yóò mọ jẹ́ 19 divided by 5 ìjẹ́ tí lẹ́yìn bá yé wa bó wà ní o wọ́n á fún wa ní kíni èyí tí wọ́n fún wa ní o 5 minus 4i divided by 3 àní tí ọkọ̀ máa wá sọ́kàn wa tó wáyé pé táàmù tó wà lókè bá ti pọ̀ ju tó wà ń sàlẹ̀ lọ́wọ́ náà ni pé ká pín fún ọlẹ́ ọkọ̀ kan yóò mọ jẹ́ 5/3 minus 4/3i ẹ̀ẹ́dì gbé lẹ́yìn òsì kíni o kò lè rárá ọ̀jọ̀gbọ́n wà ní báwo ká pé bá nírú nǹkan báyìí nǹkan o 7 minus 4i divided by 3 4 plus 3i bó láyé ṣe rí lè complex number ló wà numerator complex number ló wà ní denominator náà so ti yá báwọn ẹ rí i pé ní ọ̀sẹ̀ tó kọjá ìgbà tá a multiply complex number pẹ̀lú complex number mìíràn a ní tí complex number mìíràn bá multiply complex number mìíràn a lè mọ ní real number tó bá jẹ́ pé conjugate
ara wọn ni. So ti aba so tẹ́ bá define the complex number àti complex number papọ̀ complex number náà ni ó mọ̀ fún wa. Ṣùgbọ́n máa wò pé kí la lè ṣe tá fi mọ ọ̀rọ̀ náà lọ. Ṣé mọ̀ pé tẹ́ bá ṣàkíyèsí nínú tá ṣe níbi alákọ̀ọ́kọ́ ń bí báyìí real number ló wà nsàlẹ̀ o. Ìgbà tí real number dẹ̀ ti wà nsàlẹ̀ mo lò láti fi pín fún àwọn àwọn tòkè ń lọ́yọ̀ kọ̀ọ̀kan. Ó yá tẹ́ bá ṣàkíyèsí eléyìí náà 4 minus 4i 7 minus 4i divided by 4 plus 3i. A jẹ́ pé máa wò pé ọ̀nà owó mo lè gbà tó jẹ́ pé máa sọ denominator yìí náà di real. Tẹ́ bá dé gbàgbé mo lọ́nà tá a lè mọ́ gbà sọ complex number padà ságbọ́nrin real number ọ̀nà ni pé kí máa multiply pẹ̀lú conjugate rẹ̀. Ó ṣe mi bá wọn tí bá ní a plus bi complex number ni o. Complex number yìí mo lè mọ ọgbọ́n tí ó fi mọ da real number pẹ̀lú pé máa multiply pẹ̀lú conjugate ẹ̀. Kí ni conjugate a plus bi a minus bi mo bó ti yá bá wọn. So ajásíkẹ́ ẹja wọ́n náà kí denominator ṣe kí ni o kó di real so that yóò fi lè rọrùn fún mi tí fi lè pín fún ọyọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ mo lè ṣe àpẹẹrẹ aláwọ̀kọ́. Ajásíkẹ́ tí bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ilé ọmọ jẹ́ kí ni o 7 minus 4i divided by 4 plus 3i ó yá multiply by kí ni conjugate ẹ mọ́ gbàgbé o conjugate arákùnrin yìí òun náà ní 4 minus 3i yóò máa jẹ́ 4 minus 3i 4 minus 3i. Kí ló dé ta fún tíṣà lásán irọ́ ìṣirò ìṣàbòsí ní tẹ́ bá ṣe fún táyé ẹ gbọ́dọ̀ ṣe fún kàndé ẹ bá sọ fún òkè àgbọ́dọ̀ ṣe fún sísàlẹ̀ ó yá ilé ọmọ jẹ́ kí ni o 7 minus 4i 4 minus 3i ó yá ẹ rí i pé difference of two square lélẹ́yìí o ẹ mọ́ gbàgbé òfin tẹ́ bá ní binomial expression tálà ọkọ̀ gba square tẹ́lẹ̀ kejì gba square tẹ́lẹ̀ pé minus ló dáhùn méjèèjì láàrin ẹ bọ́ dára yín láàmújáre yóò mọ̀ dàbí ká hàdí aláwọ̀kọ́ pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì ká dẹ̀ yọ aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì àti pé ipò tí àwọn dáadáa gọ́ọ̀mí méjèèjì yìí wà kó tó di pé ó fún wa lélẹ̀ òun náà ní pé kí ni o 4 squared minus 3i squared òun náà ní pé tó bá yẹ pé ẹni táàmù kan náà wọ́n multiply ara wọn tó tọ́ ṣùgbọ́n níbi tá aláwọ̀kọ́ plus ló dá láàrin níbi ẹlẹ́ẹ̀kejì minus ló dá láàrin ẹ mọ́ dára yín láàbù òun náà ní pé kẹ́ square alákọ̀ọ́kọ́ minus kẹ́ square ẹlẹ́ẹ̀kejì òun là ń pè ní difference of two squared. So ajá sí pé léyìn sìn tí n bá expand ẹ yóò mọ jẹ́ kí ni o 28 àbí ẹ mọ́ gbàgbé first method yìí ẹyinjú àtẹyinjú 28 7 times 4 ẹyinjú kan náà lélẹ̀ minus 4i minus 3i ṣàgbé ọmọ fún mi ní kí ni plus 12i squared ṣẹ́rọ̀ ìrọ́kọ̀ ojú imú minus 16i ẹnu tó ti yé bá so ọmọ fún mi ní kí ni minus 21i divided by 16 minus ẹ má gbàgbé wọ́n jọ ní square ni so ti bá ajá sí pé máa fún 3 ní square tiẹ̀ yóò jẹ́ 9 máa fún i ní square tiẹ̀ ní amúdẹ tí mo pé i square pẹ̀lú òfin tá a ti mọ̀ òun náà ní minus 1 so ti bá so ilé ọmọ jẹ́ kí ni o minus 1 minus 1 times 9 yóò mọ jẹ́ minus 9 mo bí lè ti yé mi báyìí so yóò mọ jẹ́ 28 ó yá minus 37i ó yá minus 12 mo bá pẹ́ láyé yẹn torí mo ti mọ̀ pé i square mi jẹ́ minus 1 minus 1 times 12 yóò mọ jẹ́ minus 12 then divide by 25 kí lẹ ṣàkíyèsí ẹja collect like times o ajá àti ewúrẹ́ sẹ́yìn páàlì lájáwúrẹ́ ajá àtàjá lọ́tọ̀ real number àti real number lọ́tọ̀ ilé ọmọ jẹ́ kí ni 16 minus 37i divide by 25 ẹ̀ẹ́dìpọ̀ ti jọ ìṣòro alákọ̀ọ́kọ́ yẹn mo dẹ̀ ti sọ fún wa tó bá jẹ́ pé táàmù tó wà lókè bá ju táàmù sàlẹ̀ lọ kí ni ọkọ̀ máa wá sọ́kàn wa ká pè fún ọlẹ́ ọkọ̀ kan ilé ọmọ jẹ́ 16 divide by 25 37 divided by 25i so tí a bá wọn so eléyìí ni yóò mọ jẹ́ èsì iṣẹ́ wa ẹ̀rí pé kò lè rárá ọ̀yà ọ̀yọ̀kún wà fún wa ní mìíràn bóòní kápẹ́ bá nírú eléyìí nǹkan mẹ́ta yẹn ẹ̀jẹ̀ nǹkan sí ẹlẹ́ẹ̀kẹta yẹn torí òun ní agbára ju àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù lọ mo ní 2 plus 3i so tí èmi bá 1 minus 2i divided by 3 plus 4i ọ̀yà bó láti ṣe lè order of operation yẹn ọmọ wọlé ń bẹ̀ òun náà a ti mọ̀ pọ́n náà gbà ṣiṣẹ́ òun náà ni pé kí n kọ́kọ́ wọ èyí tó yẹ pé bracket wà ń bẹ̀ ajá pé kí n tiẹ̀ tó ronú pé báyà máa wá conjugate tìsàlẹ̀ àbí ní wa ní tí máa kọ́kọ́ ṣe náà ni pé kí ni o kí n kọ́kọ́ pa àwọn tòkè méjèèjì yìí papọ̀ mo rò bó ti ń bà ọ̀yà ọ̀nà ó ní máa fi mọ́ gbà pa wọ́n papọ̀ so òun náà ni pé ilé ọmọ jẹ́ kí ni o so ọ̀nà tí mo lè gbà máa pa wọ́n papọ̀ òun náà ni pé ilé ọmọ jẹ́
2 times 1. Kí ni 2 times 1? Ká multiply rẹ̀. Yóò jẹ́ 2 minus 4i, àbí? Plus 3i minus 6i squared. Tàbí kí ni wọ́n pé plus 6 squared. Tàbí kí ni wọ́n pé plus 6. So tí mo ti mọ̀ pé i square mi, kí ni i square mi jẹ́? I square mi jẹ́ 1. Then divided by 3 plus 4i. Mo bá gbálẹ̀ ẹyin tó bá rẹ̀ yẹ pé fẹ́ lo ẹyinjú àtẹyinjú. Ẹyinjú. Imú ẹnu. Ìkankan náà ni mo fún wa. Ọ̀yà, tí n bá ṣe síwájú sí, kí lélẹ́yìn ọmọ jẹ́? Màmá ní 2 minus I, àbí plus 6 divided by 3 plus 4i. Tó bá yẹ pa àbá ṣàṣìṣe o. Ọ̀yà, a lè lájáwó rẹ̀ o. Ajá sí pé lé ọmọ jẹ́ 8 minus I divided by 3 plus 4i. So ti yé ń bá wọn. So mo ti ní pé complex number kan fẹ́ divide the complex number mìíràn. Kí mo dẹ̀ ní ọmọ ọwọ́ kan yẹn ẹwọ́ náà. Ó yẹ lè ṣe nǹkan kan tí ó mọ̀ sọ denominator mi di kíni o. Real. Ọ̀nà wo mo lè gbà sọ dì? Ọ̀nà ni pé kí n multiply rẹ̀ pẹ̀lú conjugate rẹ̀. Kí dẹ̀ ni conjugate 3 plus 4i? 3 minus 4i. Ajá sí pé màmá multiply òkè àti ìsàlẹ̀ pẹ̀lú 3 minus 4i. Ní tí bá ṣe fún Táyé, mo gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé kí amọ̀rìjà àbèjì o. Mo rò bó ti ń bá wọn. Ẹ̀rí pé tàbá tún ṣe síwájú sí, ajá sí pé màá tún multiply àwọn dàdàngọ́mì tó kè yí mọ́ra wọn. So ti yé wọn. Ẹyinjú àtẹyinjú o. 8 times 3, 24 minus 4i minus 4i. Ṣẹ̀gbẹ́ ọmọ jẹ́ plus 16i squared. Mo rò bá gbọ́ yí bá wọn. So plus 16i squared. Ọ̀yà. Ojú o minus 12i àbí imú ẹnu. So ti tàbí náà tó bá wù yín, ẹ lè gbà ṣe nǹkan kan náà ni ó mọ̀ fún wa. Then divided by ẹ kàn lo difference of 2 square. Fílẹ̀ yóò jẹ́ 3 squared minus 4i everything squared. Mo bá gbọ́ yí bá wọn. So ẹ rí pé ọmọ jẹ́ 24. Mo jẹ́ gbèsè 12i. Mo tún jẹ́ gbèsè 32i. Yóò mọ̀ fún mi ní kí ni minus 44i àbí minus 16. So yé mi bó ṣe jẹ́ minus 16. Tó láti mọ̀ pé kí ni o i square wa minus 1 ni. So ti yé bá wọn. Then divided by 9 àbí minus 16. So yé mi bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Ṣe àpẹẹlẹ yìí sì yóò jẹ́ minus 16. 4 square. 4 times 4, 16. I square minus 1. So I square ó jẹ́ minus 1. Ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wa, a lè ṣe síwájú sí o. 24 minus 16 ó fún mi ní 8 minus 44i divided by 25. Torí minus times minus ó jẹ́ plus. Mo á lè ṣe síwájú sí, yóò máa fún mi ní kíni 8 over 25 minus 44 over 25i. So eléyìí ni bá ṣe máa jẹ́. Eléyìí ni bá ṣe máa ṣe. Ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wa. So tí a dẹ̀ ti gbọ́ yé, a máa lọ sí frame mìíràn. Ọ̀jọ̀gbọ́n ó fẹ́ máa ṣàlàyé equality of matrix. Ṣé n ṣàṣìṣe ní ẹlẹ́ẹ̀kẹta yẹn, ẹ rí pé kọjọ tí ọ̀jọ̀gbọ́n gẹ̀ẹ́tì o. 24 orí imaginary yẹn ò papọ̀. Ṣé ẹ pé 24 minus 16. 24 minus 16 ẹja tún ṣe o. Ọ̀yà 8 minus i ni wọ́n get fún aláwọ̀kọ́ bẹ́ẹ̀ ni náà làwọn náà get. So ilé ọmọ jẹ́ kí ni o 3 times 8 24 plus 16i squared àbí minus 12i àbí minus 32i. Bẹ́ẹ̀ náà ni tí ó fún wa náà nù. So yóò jẹ́ kí ni o minus 44i. Minus 44i. At minus 35 làwọn get. Ẹjẹ́ tún àná yìí ṣe. So ti ẹ má bínú 8i lélẹ́yìí kì í ṣe 4i. So ti wà. So ilé ọmọ jẹ́ kí ni o 24 minus 32i minus 3i plus 4i squared. Then divided by 3 squared minus 4i squared. So ilé ọmọ jẹ́ kí ni o 24 àbí minus 35i minus 4. So kí ni 24 minus 4 mọ̀ jẹ́ bá? Kí ni 24 minus 4 mi ọmọ jẹ́? Òun ọmọ jẹ́ 20. So ti ajá sí pé ọmọ jẹ́ kí ni o 20 minus 35i over 25. 20 over 25 minus 3
minus 35 over 25i. Kódà 5 lè lọ́nu méjèèjì yóò jẹ́ 4 over 5, 7 over 5i. Ọ̀yà ọ̀jọ̀gbọ́n ó fẹ́ mọ ṣàlàyé equal complex number. Equal complex numbers. Kí la ń pè ní equal complex number? Bóòní ká pé bá ní complex number méjì o, a plus ib c plus id. Ìtọ́jọ̀gbọ́n fẹ́ sọ náà ni pé tó ẹ pé wọ́n sọ fún wa pé complex number méjì dọ́gba, kí ni nǹkan kan tẹ́ pa mọ̀ ṣe? Àbí ṣe àlàyé kan bẹ́ẹ̀ tó tún kún ju pé wọ́n jọ ṣe kí ni o, so wọ́n jọ dọ́gba lọ. Mo bí agbára yẹn yé bá wọn. So náà ni ká pé méjèèjì yìí dọ́gba, a plus ib is equal to c plus id. Ọ̀yà ẹja collect like times wa. Ṣé àyìn pé mo ti mọ̀ pa àlè ní ajá wúrẹ́ tó bá yẹ pé a fẹ́ ka ajá àti ewúrẹ́ papọ̀. Àmọ́ lájá lọ́tọ̀, ewúrẹ́ lọ́tọ̀. Ajá sí pé ẹ jẹ́ ká collect like times wa. So eléyìí náà mo jẹ́ kí ni o, a minus c, mo gbé rí àti rí àpapọ̀. Ọ̀yà mo lè gbé dàdà ngọ́ mi náà wá, yóò jẹ́ kí ni o, minus d minus ib. Mo bá gbálà yẹn yé bá wọn. So ajá sí pé tí n bá kọ́ sí a minus c tí ń ṣe rí àpàtì, then minus d I into d minus b tí n bá gbé i jáde. Ṣùgbọ́n kò ní bálà káyè mú ká sọ pé rí àti real àbí rí àti imaginary wọ́n dọ́gba o, láyéláyé wò lè dọ́gba, àbí ṣé ewúrẹ́ àti àgùntàn mọ́ ń dọ́gba. Ẹ pé torí ẹ̀ la sọ pé a lè rò wọ́n papọ̀. Ṣùgbọ́n nǹkan tí ó mọ̀ mú wọn dọ́gba ó ti yá báwọn. Tí ó mọ̀ mú wọn dọ́gba náà ni pé tó ayé pé léyìí bá jẹ́ 0, tí gbogbo real number yìí bá jẹ́ 0, tó jẹ́ imaginary part náà bá jẹ́ 0, ajá sí pọ́n lè dọ́gba torí màá ní 0 lápá tù, màá ní 0 lápò sí. Ajá sí condition kan, òfin tó lè de pé káwọn méjèèjì mọ dọ́gba òun náà ni pé tó pápá tún bá jẹ́ 0, tápá sí bá jẹ́ 0. Tápá tún bá jẹ́ 0, tápá sí jẹ́ 0, kí lẹ níbà? Ilé ọmọ ní kíni o? A minus c is equal to 0, àbí d minus b is equal to 0. Mo ti mọ̀ pé minus c mi tó bá jẹ́ 0 yóò mọ̀ túmọ̀ sí pé mi jẹ́ c, àbí ilé ọmọ túmọ̀ sí kíni o, d is equal to p. Nítorí ọgbọ́n fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ náà ni pé tí wọ́n bá sọ fún yín pé complex number méjì bá dọ́gba, àyìn pé wọ́n equal síra àwọn ẹ̀mọ́ dára yín láàbù. Òun náà ni pé real part alákọ̀ọ́kọ́ yóò mọ equal sí real part ẹlẹ́ẹ̀kejì. Imaginary part alákọ̀ọ́kọ́ yóò mọ equal sí imaginary part ẹlẹ́ẹ̀kejì. Ṣé pé complex number méjèèjì tó fún alẹ́ kan náà ni a plus ib c plus id. Tẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé ńgbà tá a ṣe kíni o, ìgbà tá a ṣe síwájú sí a padà rí pé kíni o, dàdàngọ́mì ó equal sí eléyìí pé rí àti rí à, ẹ rí pé ta fi ní kíni a is equal to c, imaginary àti imaginary náà la fi ní d is equal to b. Ọ̀yà ibo láti máa lọ ẹ wá pẹ́rẹ́ yìí o, ọ̀jọ̀gbọ́n kíni gẹ́gẹ́ bí àpèjúwe ká pé s plus iy mi tó bá fún mi ní kíni o, 5 plus 4i. Ọ̀yà láàjàntàrí nù complex number lápá tún complex number lápò sí náà wọ́n wá dọ́gba pẹ̀lú ara wọn. Mo dẹ̀ ti sọ fún wa tí complex number méjì bá dọ́gba pẹ̀lú ara wọn, ara apá real part alákọ̀ọ́kọ́ yóò mọ dọ́gba pẹ̀lú real part ẹlẹ́ẹ̀kejì. Kí ni real part alákọ̀ọ́kọ́ mi báyìí? Ẹ pé real part lè ní x. Kí ni real part lè? 5. Ajá sí kẹ́sì mi ọmọ dọ́gba pẹ̀lú kí ni o? Pẹ̀lú 5. Imaginary part ọmọ dọ́gba pẹ̀lú imaginary part. So y is equal to 4. Bùkátà láti kọ i yẹn mọ́ torí i yẹn padà sí kí ni o? Yóò mọ gẹ́ra wọn. Torí i yẹn mọ gẹ́ra wọn. So ti yá bá wọn. Ọ̀yà bóòní ká pé lẹ́yìn nǹkan ta ni ó sọ̀rọ̀ sọ eléyìí fún mi? A plus bi is equal to 6 minus 3i. Ọ̀yà kí ni a mi ó jẹ́ o láì tiẹ̀ ti dára mi láàmú? Kí ni a mi ọmọ jẹ́ o? Ẹ má gbàgbé òfin. Tí complex number méjì bá dọ́gba pẹ̀lú ara wọn, ìmọ̀ jàrọ̀ ro real part aláwọ̀kọ́ pẹ̀lú real part ẹlẹ́ẹ̀kejì. Ó ti bá wọn. Imaginary part aláwọ̀kọ́ yóò mọ̀ dọ́gba pẹ̀lú imaginary part ẹlẹ́ẹ̀kejì. Ajá sí pé mi bá yọ mọ̀ jẹ́ 6. Kí ni b? Minus 3. Ẹ gbọ́dọ̀ mọ̀ ṣàkíyèsí minus. Ẹ mọ̀ kàn sọ pé b jẹ́ 3. Torí minus wà mí báyìí. Ṣé pé gbogbo eléyìí ní sin báyìí? Imaginary part eléyìí ni ó mọ̀ dọ́gba pẹ̀lú imaginary part eléyìí. Màmá ní bi is equal to minus 3i. I ó mọ̀ á gbé i, b mi ó kún minus 3. Mo bí a gbọ́ àlàyé tí a ń ṣe yẹn. Ọ̀yà bóòní
irú eléyìí tó bá le jù bẹ́ẹ̀ lẹ́yìn pé ọ̀jọ̀gbọ́n mu wá ní frame 35 bó ní tápẹ́ bá ní a plus b then plus a minus b is equal to 7 plus 2i láì dára mi láàmú mo ti mọ̀ pófin náà ní pé kí ni o tí complex number méjì bá dọ́gba pẹ̀lú ara wọn àgbẹ̀ tí wọ́n bá equal sí ara wọn ìtẹ́mọ̀ ṣe náà ní pé kí ni o real part ọmọ dọ́gba pẹ̀lú real part so a plus ab ẹni pé real part dàdàngọ́mì complex number aláwọ̀kọ́ yìí òun náà ní kí ni a plus b kí ni real part tó wà níbi complex number ẹgbẹ́ kejì 7 àyàsí pé a plus b is equal to 7 eléyìí nǹkan jẹ́ mọ̀ jẹ́ kí ni o a minus b is equal to 2 ẹ ní bùkátà láti fi i yẹn sí mọ́ wọ́n dẹ̀ ní ká wá kí ni find a and b kó ti zò a lè lo simultaneous equation mi fún mo ní a plus b is equal to 7 a minus b is equal to 2 ẹ rí i pé tó dáa púpọ̀ kánmọ́kánmọ́ tá a lè lò òun náà ní pé kí ni ká lo elimination method mi akáláṣẹ lè lo substitution method mi náà nǹkan kan náà lẹ́yìn get torí mo ti mọ̀ pé gbà tí mo lo elimination method òun náà ní pé kí ni o tí bá ti rí pé coefficient variable tí bá fẹ́ eliminate ní equation 1 àti equation 2 tó bá dọ́gba mo lè eliminate wọn a dẹ̀ sọ fún wa pé tó pé coefficient wọn ò papọ̀ ọgbọ́n tẹ̀lé dáná ní pé kẹ́ ẹ wá kí wọ́n papọ̀ bóyá lálákọ̀ọ́kọ́ coefficient yẹn jẹ́ 3 ní equation ẹlẹ́ẹ̀kejì coefficient jẹ́ 2 ẹ̀yin tí mo lè ṣe òun náà ní pé kí ni o mo ní rice ẹ̀yin ní ẹ̀wà níta lè ṣe tá a fi jọ jẹun kan náà ní pé kẹfẹ́ mi ní rice kémi fún yín lẹ́wà ẹ multiply coefficient alákọ̀ọ́kọ́ pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì coefficient ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú equation alákọ̀ọ́kọ́ so ti bá ń bẹ tẹ́lẹ̀ yìí wọ́n ti papọ̀ àbùkátà láti ṣe kí ni o àbùkátà láti yọra wa lẹ́nu mọ́ kí lá máa ṣe mo ní ká tó lè eliminate tó bá jẹ́ pé táàmù àwọn variable tẹ́ fẹ́ eliminate lálákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá dọ́gba tó ti máa hàn ẹ mọ̀ yọ wọn kúrò bẹ́ẹ̀ tí wọ́n bá dọ́gba á máa hard wọn àjàsí pé tó wáyé pé a ni mo fẹ́ eliminate ń bí báyìí wọ́n dọ́gba náà torí positive sign ló wà ń bí báyìí positive sign náà ló wà ń bí báyìí máa yọ wọn kúrò ilé wọn á jẹ a minus a 0 b minus yóò mọ̀ jẹ́ 2b is equal to h is equal to 5 àbí àjàsí pé b mi mọ̀ jẹ́ 5/2 b mi mọ̀ jẹ́ 5/2 ìgbà tí b mi wá jẹ́ 5/2 máa sọ pé k b mi ọmọ jẹ́ 5/2 ní equation eléyìí tó bá wò mí so ti bá bẹ́ẹ̀ in equation 1 mo dẹ̀ mọ̀ pé equation 1 mi sọ pé a plus b is equal to 7 tí b mi jẹ́ 5/2 àjàsí pé tí n bá collect like times yóò mọ̀ jẹ́ 7 minus 5/2 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé tí mo sọ lẹ́ẹ̀kan pé bùkátà láti wá LCM mọ́ eléyìí mọ̀ jẹ́ 2 times 7 14 minus 5/2 so ti bá eléyìí tí ń ṣe kí ni o 9/2 àjàsí pé tí complex number méjèèjì yẹn bá dọ́gba pẹ̀lú ara wọn ìyìn tí ó mọ ọmú dọ́gba náà ni pé tí èmi bá jẹ́ 9/2 tí bí mi bá dẹ̀ sì jẹ́ kí ni o 5/2 ẹ̀ pé tẹ́ bá gbé sí ẹ̀ rí pé yóò dọ́gba o táyé pé a ó jẹ́ 5/2 tí bí mi dẹ̀ jẹ́ kí ni o no a jẹ́ 9/2 tí b jẹ́ 5/2 ẹ̀ pé lè ọmọ jẹ́ 14/2 àbí mo dẹ̀ ti mọ̀ pé 14/2 that is 7 ṣe rí pé òun náà ni bẹ́ẹ̀ náà tí wọ́n ní 9/2 minus 5/2 yóò mọ̀ jẹ́ 4/2 tí ń ṣe 2 ẹ rí pé wọ́n dọ́gba ní tòótọ́ ẹ jẹ́ tílé ẹ̀rọ ayé wa ta dẹ̀ ṣùgbọ́n yé òun náà ní pé kí ni o complex number á máa sọ pé wọ́n dọ́gba wọ́n equal síra wọn tó bá yẹ pé real part aláwọ̀kọ́ bá dọ́gba pẹ̀lú real part ẹlẹ́ẹ̀kejì real part imaginary part aláwọ̀kọ́ tó bá dọ́gba pẹ̀lú imaginary part ẹlẹ́ẹ̀kejì bó wà ní bó la ṣe lè mọ ya complex number wa tá a bá gbàgbé ẹ di pé real number wa a ní tá à ń pè ní Cartesian plane o kódà Cartesian plane mi òun náà ni pé kí ni a máa ń yọ coordinate ń bẹ tó jẹ́ pé coordinate yẹn yóò mọ sọ pé x axis nìkan y axis nìkan tó ti yẹn mo ti mọ̀ pé tí bá ní coordinate eléyìí tó jẹ́ x yìí òun là ń pè ní s coordinate tàbí ká sọ pé abscissa eléyìí la ń pè kí ni o y ordinate so ti bá y coordinate tàbí ká pè ní ordinate y coordinate tàbí kí ni o tàbí ordinate. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ló jẹ́ pé kí ni o a lè mọ represent complex number wa náà ní plane o ṣùgbọ́n plane yẹn ò ní mọ jẹ́ Cartesian plane mọ́ kí ni o mọ jẹ́ complex plane lọ́jọ̀gbọ́n fẹ́ ṣe kí ni o lọ́jọ̀gbọ́n wọ́n fẹ́ fi ṣàlàyé bí báyìí ẹni ó ṣẹ̀dá rẹ̀
ẹni ó fún wa lọ́gbọ́n tá a fi lè mọ sílé òun náà ni ọ̀jọ̀gbọ́n Jean Robert Argand torí tá a bá yàwòrán yẹn tán ìta máa ní ọ̀la ń pè ní Argand diagram ẹ̀rí pé ní tó bá mọ yí rúrà là ń tà fún gbọ́ ẹ̀pọ̀n ló ṣègbìyànjú rẹ̀ ẹja fún lóko rẹ̀ náà kò sí láburú ká ṣe bẹ́ẹ̀ mo rò bí àti gbálà yìí ẹ̀yẹ òun náà ni pé tí wọ́n bá fún yín ní complex number yín z is equal to a plus pi gẹ́gẹ́ bí àpèjúwe òun náà ni pé máa locate a mi sí x axis bí x axis mi tẹ́lẹ̀ ìwà ìní bùkátà in tí ó wà ní imaginary part mi máa fojú fo àyàn dànù máa gùn sí x so tí n bá padà ṣe tán èyí tó bá fún mi yẹn òun láàmú pé ní Argand diagram so bá ṣe lè yá nìyẹn ẹ pé mo nílò nǹkan báyìí so tí ẹ̀yà complex plane kò ní mọ jẹ́ Cartesian plane tó bá yí pé real efficient ní àmà ní Cartesian plane torí x àti y axis ní coordinate wa ń bẹ bẹ́ẹ̀ ilé yẹn mọ̀ pé complex mo rò bá ti gbọ́ àlàyé yẹn yé báyìí so ilé yẹn máa jẹ́ kí ni o a ká pé a mi ni o ká pé b mi ni o ibi táwọn méjèèjì tí wọ́n ti ṣe kí ni o tí wọ́n ti dọ́gba eléyìí kò là ń pè ní kí ni o Cartesian complex plane mi lélẹ̀ so wọ́n diagram eléyìí tí mo yà yẹn tó láwọn máa pè ní kí ni o Argand diagram lọ́jọ́ wọn sọ pé straight line yẹn òun ni graphical representation complex number wa so z plus ib ṣùgbọ́n bí tá a yà sí tẹ́ bó ṣe ṣàlàyé òun ni complex plane gbogbo diagram ní pátápátá kí ni o pé o Argand diagram ẹ̀gbọ́n sọ pẹ̀lú kí ni o ló kọ ọ̀jọ̀gbọ́n tó dálẹ̀ ó yá bọ́ọ̀ ni tí wọ́n bá ní ká yà Argand diagram wọ́n ní draw an Argand diagram ẹ bá gbàgbé kí ni Argand diagram òun náà ni pé ká yà àwọn point àbí ká complex number tí wọ́n fún wa ọ̀ ká yà sínú complex plane ni wa so ti aláwọ̀kọ́ mo ní z1 is equal to 2 plus 3i ẹlẹ́ẹ̀kejì minus 3 plus 2i ẹlẹ́ẹ̀kẹta 4 minus 3i ẹlẹ́ẹ̀kẹrin náà ẹja lọ pé z3 4 minus 3i ẹlẹ́ẹ̀kẹrin minus 4 minus 5i ọ̀yà ẹ̀rí kámọ́dà aláàmọ́ nígbà ọjọ́ pé tẹ bá ṣàkíyèsí mò ń ní positive àti negative ọ̀yà ẹjẹ́ ń ya axis mi kó ṣe kí ni o kó kó àwọn méjèèjì sínú ẹ má gbàgbé real part lélẹ́yìí o àwọn akọ sí bíbá real part lélẹ̀ ilé ìdẹ́sì kì í jẹ́ kí ni imaginary mo bá gbálà yìí wà báwo so ká gbé mo fún wọn ní nọ́mbà bá eléyìí ní 0 point of origin mi àbí so ti yé bá so ilé ọjọ́ ká gbé lè jẹ́ 1 2 3 4 1 2 3 ẹ̀yẹ ìyá dáadáa má bínú ọ̀họ̀ 1 2 3 4 ẹgbẹ́lẹ́ yóò jẹ́ -1 -2 -3 -4 -5 ilé náà jẹ́ kí ni -1 -2 -3 -4 kí ni mo pè tí mo yà yìí kí ni mo pè plane yìí complex plane so ti yé bá graphical representation náà ni pé aláàkọ́ ń sìn mo ní z1 mi jẹ́ 2 plus 3i ẹ wá wò pé 2 òun náà ni pé real part lélẹ̀ òun lélẹ̀ yóò 2 ẹ mọ̀ yà á lọ 3i imaginary part ni 3 ibi táwọn dàdàngọ́mì ti pàdé báyìí ẹ wá yà báyìí ìntẹ̀ yà báyìí ò là ń pè ní kíni o Argand diagram ẹ wá kọ complex number bẹ̀rẹ̀ sí so 2 plus 3i ọ̀yà ta ni ó ṣe gbìyànjú z2 báwọn sẹ́yìn pé z2 jẹ́ -3 àwọn pé real part mi jẹ́ -3 mo dẹ̀ ti mọ̀ pé real part mi ni ó ń ṣe déédé pẹ̀lú x axis imaginary ń ṣe déédé pẹ̀lú y axis -3 so ti yé báwọn so kí ni imaginary part yẹn 2 ó jẹ́ -3 2 ibi táwọn méjèèjì ti pàdé báyìí ó ní kí ni o ó ní representation mi o ǹdẹ̀ sọ fún apélé ìjẹ́ Argand diagram ajá sí pélé yìí yóò mọ̀ jẹ́ z2 tó bá wù yẹn lè kọ́ z2 is equal to -3 plus 2i ọ̀yà fún z3 yìí kọ́ ẹjá sí gbìyànjú rẹ̀ 4 ajá sí pé ní real part mi 4 -3 ẹ pé imaginary part jẹ́ -3 mo bẹ́ agbọ́yé bá so eléyìí Argand diagram rẹ̀ lélẹ́yìn so tá bá dé inú lọ́sẹ̀ tó ń bọ̀ a máa ṣàlàyé yékéyéké ká fi máa mọ̀ ní tí wọ́n ṣe ń bẹ̀ mo bí a gbọ́
àlàyé yọ yékéyéké ajá sí pé lè ní Z3 4 minus 3i so ẹlẹ́ẹ̀kẹrin minus 4 minus 5i minus 4 ká pé minus 5 wà mí báyìí minus 5i ọ̀yà ẹgbẹ́ tá a bá fà tó ti Argand diagram ilé so Z4 lílé minus 4 minus 5i ìjẹ́ tí lẹ́yìn bá yí wa bá ṣe mọ̀ ṣe kí ni o bá ṣe mọ̀ ṣe complex number lílé torí pé àkókò ti lọ púpọ̀ tí zoom wa tí ó relé láìpẹ́ yìí òun náà ni pé lónìí a ṣàlàyé bá ṣe lè mọ̀ ṣe kí ni o bá ṣe lè mọ̀ define the complex number a sọ fún wa pa lè mọ̀ define the complex number lọ́nà tó gbà rọjú tó bá jẹ́ pé a bá ń divide rẹ̀ pẹ̀lú real number eléyìí ò le rárá òun náà ni pé ká pé bá ní 4 plus 3i divide by 2 kí nǹkan pín fún ọlẹ́ọ̀kọ̀ọ̀kan yóò jẹ́ 4 divided by 2 plus 3i divided by 2 ṣùgbọ́n tó bá jẹ́ pé mò ń divide the complex number kan pẹ̀lú complex number mìíràn kí ni màá ṣe tí màá ṣe náà ni pé kí ni o kí n kọ́kọ́ wọ́n náà kí n sọ tìsàlẹ̀ mú di real part náà ọ̀nà wo mo lè gbà sọ di rí ìlàsàn òun náà ni pé kí ni o kó jẹ́ pé màá multiply tí bẹ́ẹ̀ ń sàlẹ̀ pẹ̀lú conjugate rẹ̀ mo dẹ̀ ti mọ̀ pé tó wáyé pé bá ní 3 plus 4i conjugate rẹ̀ òun náà ni 3 minus y torí tí bá mo padà multiply àwọn méjèèjì papọ̀ yóò mọ fún mi ní real number lásán so eré ẹ̀rí pé ó ti di difference of 2 square 3 minus 4i square torí i square mi ó jẹ́ minus yóò mọ jẹ́ kí ni o 9 plus 16 mo bó ti yé mi báwọn nínú àlàyé tá a tún ṣe òun náà ni pé equal complex number àwọn sọ pé complex number kan equal o tó bá jẹ́ wípé real part alákọ̀ọ́kọ́ bá ń dọ́gba pẹ̀lú real part ẹlẹ́ẹ̀kejì tí imaginary part alákọ̀ọ́kọ́ tó bá ń dọ́gba pẹ̀lú kí ni o pẹ̀lú imaginary part ẹlẹ́ẹ̀kejì so ti ajá sí pé lè yọmọ jẹ́ a is equal to s s tàbí y is equal to b níta tún ṣàlàyé náà ni pé bẹ́ẹ̀ sì lè represent ẹ̀ ní graph tí a ń pè ní